Africa Content TV. Òjẹ́ lásán láyé ohun tó ní wúlò dára mọ́. Òjẹ́ lásán láyé ohun tó ní wúlò dára mọ́. Ẹnikẹ́ni tó ti rọ́wọ́ mú torí oríire ló ṣe ṣe. Ẹni tó ti rọ́wọ́ mú torí oríire ló ṣe ṣe. Ayé ti fẹ́ràn olórí ibú. Iṣẹ́ gbọ́dọ̀ ní kọ́ṣọ́ ibú ní ìfọ́nì ìfẹ́ rẹ̀. Wọ́n bá bàa tún kọ́rí ibú rà wọ́n ni. Òjẹ́ lásán láyé ìhùn tó fi ń lò tẹ̀ra mọ́. Òjẹ́ lásán láyé ìhùn tó fi ń lò tẹ̀ra mọ́. Ẹnikẹ́ni tó ti rọ́wọ́ mú torí oríire ló ṣe ṣe. Ẹni tó ti rọ́wọ́ mú torí oríire ló ṣe ṣe. Ẹnikẹ́ni tó wúlò opportunity ló wà wá. Ẹnikẹ́ni tó wúlò opportunity ló wà wá. Ẹnikẹ́ni tó wúlò opportunity ló wà. Ẹnikẹ́ni tó wúlò opportunity ló wà wá. Ẹnikẹ́ni tó ti rọ́wọ́ mú ló wà wá. Ẹni tó ti rọ́wọ́ mú popularity ló wà wá. Ẹnikẹ́ni táyé ń fẹ́ popularity ló wà wá. Ẹnikẹ́ni táyé ń fẹ́ popularity ló wà wá. Ẹni tó ní kó bá ẹ lójú tó fàkà fẹ́ lòun jọ sí. Ẹni kó bá ẹ lójú tó fàkà fẹ́ lòun jọ sí. Ẹni tó ní kó bá ẹ lójú tó fàkà fẹ́ lòun jọ sí. Ẹni kó bá ẹ lójú tó fàkà fẹ́ lòun jọ sí. Ẹni tó ní kó kí ẹlẹ́yìn tó dẹ́gbọ́n fẹ̀gùn sọ̀rọ̀. Torí kó kí ẹlẹ́yìn tó dẹ́gbọ́n fẹ̀gùn sọ̀rọ̀. Orí kọ́ kí ẹlẹ́yìn tó lọ bẹ́ bá fẹ̀sùn sọ̀rọ̀. Yorùbá torí kó wúlò wọ́n ti yẹ nínú ọ̀sán gbọ̀ngàn. Torí kó wúlò wọ́n ti yẹ nínú ọ̀sán gbọ̀ngàn. Torí kó wúlò wọ́n ti yẹ nínú ọ̀sán gbọ̀ngàn. Torí kó wúlò wọ́n ti yẹ nínú ọ̀sán gbọ̀ngàn. Bẹ́ẹ̀ sọ pé báwọn bá ti kéré kájà yẹn ló bá. A ti jìyà ju kábàjá yẹn lórí.
òṣùpá mi sọ̀rọ̀ mi. Òṣùpá ni olóògbé ti sọ ìwọ náà wà dàgbà wà bára wájú bàbá bá mọ tí bàrà ní àmọ́ lọ ọgbẹ kò sí lámọ lágbo lórí òfìdí àwọn tó àgbọ̀nà tó ń jà kọ́mọ ìjà lọ ìdùn ni wọ́n gbọ́dọ̀ wọ́n kú bọ̀rọ̀. Ọlọ́run ní ajàjù bàtà ìjà lórí tó sọ lórí tábìlì tí ń bá kó súlẹ̀. Mọ́jú sọ́dọ̀ fi ẹrù àfihàn. Ọmọ mi sùn tí mo ti bẹ̀rẹ̀ mi. It's not